a kú ọdún, a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìwó. A dẹ̀ kú ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé. Oníṣẹ̀ṣe ni àwa, a dẹ̀ ń ṣèṣẹ̀ṣe ní dáadáa. Nǹkan tí a dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ máa lọ ní àlàáfíà, kẹ́ jẹ́ kẹ́ ọdún yìí kó dùn kú láàrin. Ọdún kan tá a sọ pé ní tí a kàn sọ pé a gbọ́dọ̀ ṣe òun ni pé eégún tí ò bá ti fẹ́ rí èèyàn, tàbí tó ní obìnrin ò gbọ́dọ̀ jáde tàbí ọkùnrin ò gbọ́dọ̀ jáde, ìyẹn nìkan ni ó lè fa ìdàlúrú. Oníṣẹ̀ṣe lèmi, I'm a traditionalist and I'm the custodian of tradition and culture. But any tradition or culture that might infringe on people's freedom or rights, tàbí tí ó ní káwọn èèyàn má jáde, orò tí ó bá ní kéèyàn má jáde lání kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní Ìwó. Orò tí ó ní a gbọdọ̀ jáde lálẹ́ sí àárọ̀ ní aago kan sáago kan, ìyẹn nìkan ni àgbàláyè ní Ìwó.